Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín, àyìn ló ga gbórúkọ yín ga. A dúpẹ́ fún pamọ́ àti ààbò yín lórí wa. A dúpẹ́ fún títóbi agbára yín nínú ayé wa. Ọlọ́run ìyanu ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúrà tí ẹ gbọ́ ọpẹ́ wa. A dúpẹ́ fún ìpamọ́ yín àti ààbò yín lórí ẹbí wa. A dúpẹ́ pé ojú wa pé ẹsẹ̀ wa pèlè. Ẹ̀jẹ̀ aṣọ sọ̀rọ̀. Wà láti dá mẹ́kọ̀ọ́ jẹ́ kó ṣẹlẹ̀ sí Ọlọ́run ìyanu ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run ìyanu ìpàdé Ṣílò tún tẹ̀síwájú bákan náà lónìí ẹ̀mí mọ́ oúnjẹ ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa ẹ dábìrà nù ayé wa. Ẹ jẹ́ ká rọ́wọ́ yín. A fẹ́ àwọn ojú tuntun, àwọn àgùntàn rere láti òkèèrè wá, láti gúúsù, níwọ̀ nílà oòrùn, ní àríwá ní orúkọ Jésù Olúwa ìgbọ̀nkún wọn Olúwa. À ń lọ bẹ́ẹ̀ máa bá wa lọ. Nípa àwọn gbogbo kálẹ̀ ìlú ògbó. Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa mo ti dé ní òwúrọ̀ yìí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún títóbi àti agbára yín lórí ayé wa. Àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mọ́ Ọlọ́run ìyanu adúpẹ́ lọ́wọ́ yín, àyìn ló ká gbórúkọ yín ga. Adúpẹ́ fún pamọ́ àti ààbò yín lórí ayé wa. Adúpẹ́ pé ìyìn Ọlọ́run. Adúpẹ́ pé ìjẹ́lu yín. Ọlọ́run ìyanu ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúrà tí ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ 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 gbọ́ ọpẹ́ wa. Olóró ayé ẹ gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run ìyanu ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúrà tí ẹ gbọ́ ọpẹ́ wa. Olórí ayé ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúrà tí ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ wa. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká tún sọ fún Ọlọ́run. Ọba tó pa wá mọ́, orí ọ̀fẹ́ la rí gbà, tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ tòní bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ lájọ lọ ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n wọn ò ní àǹfààní láti rí ọjọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ ló já wípé wọ́n ti filẹ̀ ṣaṣọ́gbó wa. Ọ̀pọ̀lọpọ̀ ló já pé pósí onímàrún wọ́n ti gbé káwọn mọ́lé. Ọba tó jẹ́ kí pósí onímàrún wọn gbé káwọn mọ́lé. Ọba tó pa wá mọ́ tilétilé tẹbí tará. Ọba tí ò já aṣọ fún ọmọ, ò já aṣọ fọ́kọ́, ẹ̀ já aṣọ fún ara. Ọlọ́run yanu tó pa wá mọ́ títí di wákàtí àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run yanu adúpẹ́ lọ́wọ́ yín. Àyìn ló máa gbórúkọ yín ga. Olúwa ṣé, ẹ̀mí mo ṣé, ẹ̀mí mo ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, àyíká tí ẹ ṣé, Ọlọ́run lọ́fẹ́ ṣé, àyíká tí ẹ ṣé, ẹ̀mí mo ṣé o, Olúwa ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, Olúwa ṣé, Jésù Olúwa wa. Àmọ́ bó ṣe ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé àmọ́ bá ṣe ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àbá tẹra mádùúrà yẹn dáadáa. Ọba tó pa wá mọ́ títí di àkókò yìí. Mo ṣe lọ́sẹ̀ tó kọjá wípé ibi tí àwa gbà kọjá ta ṣe kí ni tá a lọ lórí ọ̀fẹ́ ibẹ̀ lẹ́lòmí ìgbà kọjá tó ṣe síbi tó parun dànù. Ọba tí ò jẹ́ akúfọ̀tà yọ. Ọba tó tún mú wa tẹ̀síwájú nínú ìpàdé yìí. Àmọ́ bá àwa tá a bẹ̀rẹ̀ náà la máa tún ṣe kí ni la máa tún parí àlàyé àtàlàáfíà. Ọba tó ń gbàdúrà wa. Ọba tó ń gbàdúrà, ọba tó jẹ́ ọba tí ò já àdúrà wa sí wa láyà. Ọba tó pa ọmọ tìlétìlé láti aṣáájú títí di ọmọ ìyẹsẹ̀. Ọba tí ò jẹ́ kí wà láti tàbí kó ṣẹlẹ̀ sí wa. Ọba tí ò jẹ́ kí ọba wípé àṣìbá wa tá a bẹ̀rẹ̀ lórí ọ̀fẹ́ láti lè ṣe kí ni láti lè parí ẹ̀ àbí láti lè tẹ̀síwájú. Ọba tó pa wá mọ́ nínú orí ọ̀fẹ́. Ọba tó pa wá mọ́ nínú àánú ẹ̀ jẹ́ ká yin Ọlọ́run àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ àdúrà ìsẹ̀lẹ̀ adúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ̀mí mo ṣe, ẹ̀mí mo ṣe, fún pamọ́ ìyà àti àbò yín lórí ayé mi. Ọlọ́run ìyá mo ṣe, ẹ̀mí 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 mo ṣe, Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká fún ìdá fún ọ. Ó kà wáyé lónìí o, a dúpẹ́ bàbá. Ó kà wáyé lónìí o, a dúpẹ́ ọmọ. Ẹ kà wáyé lónìí o, a dúpẹ́ ẹ̀mí mímọ́. Ẹ kà wáyé lónìí o, ẹ ṣé o bàbá bàbá. Ẹ kà
mo sì wà. Ó sọ pé tí ẹrú bá mọ nílò ó ṣe kí ni á mọ ọpẹ́ dá. Ọba tí ó pa wá mọ́, ọba tí ò jẹ́ ayọ̀ sọnù. Ọba tó jẹ́ àgbàgbà nàdúrà, ọba tó jẹ́ kọ́ dúró ṣẹ́jú kan nítorí ẹ̀yìn kọ́kọ́ wá àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mọ́ àdúrà àyà dúpẹ́ lọ́wọ́ ní ẹ̀mí mo ṣe mo ṣe mo ṣe mo ṣe olúwo ṣe ẹ̀mí mo ṣe ẹ̀mí mo ṣe lórí mi lórí ọmọ lórí ọmọ lórí àmì wọn dúró ṣẹ́jú kan fún mi wọn dúró ṣẹ́jú kan lórí ọmọ wọn dúró ṣẹ́jú kan lórí ẹ̀mí wájú títí ẹ̀yẹ̀ kan lórí ìbàdàn ṣe ẹ̀mí mo ṣe olúwo ṣe Jésù olúwa wa. Tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa tábà ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a lè ti ṣẹ̀ ìtòbí jẹ́ ká rọ́wọ́ ẹ̀yin Ọlọ́run àlàyé nínú àníwá kọ́lọ́ kó dáríjì wa àdúrà lórúkọ Jésù. Mímọ́ àdúrà Olúwa dáríjì wa Olúwa dáríjì ẹ̀ṣẹ̀ nínú Olúwa àdúrà dáríjì wa Olúwa dáríjì wa àdúrà dáríjì wa Olúwa dáríjì wa Olúwa dáríjì wa àdúrà sí dáríjì wa Olúwa 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 dáríjì wa Jésù Olúwa wa. Jẹ́ ká sọ fún Ọlọ́run tábà ní gbogbo àwọn ẹ̀mí olùfídán tábà ní gbogbo ẹ̀yìn ẹ̀mí kúkú ẹ̀mí súsú ẹ̀mí rírẹ̀ náà yìí ká sí agbègbè yìí kẹ́ni kó ṣe kíni kọ́ mo ṣe kíni kó dáná fún àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ àtúntà sí àgbàdúrà ní gbogbo àyíká àti agbègbè yìí tábà ní gbogbo ẹ̀yìn ẹ̀mí olùfídán gbogbo ẹ̀yìn ẹ̀mí aṣàdúrà jẹ́ gbogbo ẹ̀yìn ẹ̀mí kúkú ẹ̀mí ní orúkọ Jésù. Ọlọ́run yá ni kó ní wọ́n sọ̀rọ̀ àdúrà sí kó ní wọ́n sọ̀rọ̀ ẹ̀mọ́ kó ní wọ́n sọ̀rọ̀ ó yá kó ní wọ́n sọ̀rọ̀ ẹ̀mọ́ kó ní wọ́n sọ̀rọ̀ ẹ̀mọ́ kó ní wọ́n sọ̀rọ̀ Jésù Olúwa wa. Ṣé ká sọ fún Ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ ṣé tẹ máa lò ní òwúrọ̀ kọ́ lọ́gbọ́n ṣe kí ni kó kún wọn fún agbára èyí tó wí kó má ṣe ṣìwí èyí tó fẹ́ sọ kó má ṣe sísọ èyí tó fẹ́ gbàdúrà kó má ṣe àgbàgbà àdúrà ní orúkọ Jésù. Nínú ọ̀rọ̀ àwọn tó máa lò ní lọ́wọ́ lónìí ni bóyá kó kún wọn fún agbára ẹni bá kún wọn fún agbára ẹni tó fẹ́ wí kó má ṣe wí ẹni tó fẹ́ wí kó má ṣe sọ Ọlọ́run yá ló yá kún wọn fún agbára ẹ̀mọ́ 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 kún wọn fún agbára Jésù Olúwa wa. Ẹ ká sọ fún Ọlọ́run Olúwa ni wọ́n gbọ́dọ̀ gba àtúnṣe ní gbọ̀ngàn ìyànà wọ́n gbọ́dọ̀ ṣe kí wọ́n gbọ́dọ̀ gba àtúnṣe kí wọ́n lè rí pé àdúrà ń gbà lórúkọ àgbà wọ́n gbọ́dọ̀ ṣe kí wọ́n gbọ́dọ̀ gba àtúnṣe àdúrà ní orúkọ Jésù. Mímọ́ Ọlọ́run àti àdúrà wà ní wọ́n mi jẹ́ kó gba àtúnṣe àwọn mi jẹ́ kó gba àtúnṣe Olúwa ìwọ́n mi gbọ́dọ̀ gba àtúnṣe àwọn mi gbọ́dọ̀ gba àtúnṣe Olúwa mi jẹ́ kó gbọ́dọ̀ gba àtúnṣe Olúwa jẹ́ kó gba àtúnṣe àwọn mi 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 jẹ́ kó gba àtúnṣe àwọn gbọ́dọ̀ gba àtúnṣe àwọn jẹ́ kó 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 gba
Bíbélì sọ pé aha Jẹ́ríkò àṣekí ni aha mọ́ gágá, gbogbo ibikíbi tí aha àyànmọ́ mi sí, gbogbo ibikíbi tí aha ìṣeré mi sí, ìṣeré àwọn ọmọ mi, kẹ́mi ọkọ̀ ṣe kí ni kó lọ pẹ̀lú agbára kó ṣe kí ni kó fà jáde àdúrà ní orúkọ Jésù. Mímọ́ àdúrà gbogbo ibikíbi tá a fi gbogbo ibikíbi tá a fi ọjà àwọn ọmọ agbára pẹ̀lú ó yà kó fà jáde sí i, ó yà kó fà jáde, 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 gbogbo ibikíbi tá a fi àwọn ọmọ sáàsì, gbogbo ibikíbi tá a fi àwọn ọmọ sáàsì, ní orúkọ Jésù, ó yà kó fà jáde, ó yà kó agbára láyé, ó yà kó fà jáde, 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 ó yà k
gbogbo bí kíbi táyọ̀ mọ́ mi tó ti ṣe kíni tó ti ń tọrọ jẹ, gbogbo bí kíbi táyọ̀ mọ́ mi tó ti ń rìndì, gbogbo bí kíbi tó yẹ kí n máa sáré táyọ̀ mọ́ mi ti ń rìn, gbogbo bí kíbi tó yẹ kí n máa fò táyọ̀ mọ́ mi tó ṣe kíni tó ń rákòrò, ẹ̀mọ́ kó fọwọ́ padà láyé kó fi tó àyọ̀ mọ́ mi ṣàdúrà ní orúkọ Jésù. Nínú àyíká sílẹ̀ gbogbo bí kíbi tó yẹ táyọ̀ mọ́ mi ti ṣàtúnṣe, gbogbo bí kíbi tó yẹ kí n máa fò táyọ̀ mọ́ mi ti ń rìn, gbogbo bí kíbi táyọ̀ mọ́ mi ti ń rákòrò, ẹ̀mọ́ wá gbára láyé lẹ́yìn nípa àyọ̀ mọ́ mi jáde, ó yẹ kí fàyọ̀ mọ́ mẹ́rin
áńgẹ́lì bá rú omi ó máa ń gbọ́ ọ̀nà láti ṣe kíni láti gbé sí bọ̀tù olórí ọ̀fẹ́ láti ṣe kíni láti bẹ̀rẹ̀ ọgbọ́n pé pàtó ṣe kíni tó ní Paul òun Sílà ó fẹ́ ṣàgbé lọ́wọ́ wọn ṣùgbọ́n ó sọ pé wúrà fàdákà wa kò ní ó sọ pé ṣùgbọ́n ohun tí a ní àwọn aláṣẹ kíni àwọn afipẹ̀ ní orúkọ Jésù gbẹ́kẹ̀bẹ̀ àkókò yẹn ní áńgẹ́lì ló ṣe kíni ló wá àyàn wẹ́pọ̀ ọlọ́run gbogbo omi kíbi táwọn ọmọ mi há sí ìjọ́jẹ ṣeré ìjọ́jẹ kó lóore kó ṣe kíni kó rí ni kó lọ kó fọwọ́ agbára yìí tó fi gbé ọkùnrin láti dé kó agbára kó ṣe kíni kó fi fa àyàn má jáde níbi níbi tó wà ní àdúrà yóò wọlé gbogbo omi kíbi tí àyàn ọmọ mi há sí gbogbo omi kíbi tí àyàn ọmọ mi há sí gbogbo omi kíbi tí àyàn ọmọ mi há sí ọwọ́ agbára láyé láti fa àyàn má jáde ó yẹ fa àyàn má jáde ó yẹ fa àyàn má jáde ọwọ́ agbára láyé ó yẹ fi fa àyàn má jáde ó yẹ fi fa àyàn má jáde ó yẹ fi fa àyàn má jáde ọwọ́ agbára láyé ó yẹ fi fa àyàn má jáde gbogbo omi kíbi tí àyàn ọmọ mi ti ṣàgbé gbogbo omi kíbi tí àyàn ọmọ mi ti rí lápò gbogbo omi kíbi tí àyàn ọmọ mi ti ṣàgbé ẹ̀sìn tó yẹ kó lè lọ sílẹ̀ ọwọ́ agbára láyé ó yẹ fa àyàn má jáde ó yẹ fa àyàn má jáde ó yẹ fa àyàn má jáde Jésù Olúwa wa. Ó ṣe mí láàánú pé bí ẹni tó kúrò bí ṣe ń gbàdúrà tó àwọn táwọn nínú ìjọ àgbàdúrà rárá àwọn àdúrà tó ṣe ń gbà ṣẹ́yìn ò fẹ́ káyọ̀ wọn gba àtúnṣe ẹ jẹ́ ká dìjọ kan ẹlẹ́dàá mi o èmi ò ṣẹrú mọ́ ẹlẹ́dàá mi o èmi ò ṣẹrú mọ́ o bí ìràwọ̀ mi ò bá dára fún mi lómìíràn. Ẹlẹ́dàá mi o, èmi ò ṣẹrú mọ́ o. Ẹlẹ́dàá mi o, èmi ò ṣẹrú mọ́ o. Bí ìràwọ̀ mi ò bá dára fún mi lómìíràn. Ẹ lè gbáṣẹ̀dá yín, ẹ lè kúnlẹ̀, ẹ lè dọ̀bálẹ̀ tó bá ṣe ká yín lára sí ni o. Ẹlẹ́dàá mi o, èmi ò ṣẹrú mọ́. Ẹlẹ́dàá mi o, èmi ò ṣẹrú mọ́ o. Bí ìràwọ̀ mi ò bá dára fún mi lómìíràn. Bàbá mi ò Olúwa mi ò fẹ́ ṣerú mọ́ èyí tí wọ́n mú mi sìn sínú oko ẹrú tó gẹ́ Olúwa tú mi sílẹ̀ pẹ̀lú ọgbọ́n agbára ìsọ̀jà. Olúwa Jésù bàbá mi ò Olúwa mi ò ṣerú mọ́ èyí tí a mú mi sìn sínú oko ẹrú tó gẹ́ Olúwa tú mi sílẹ̀ pẹ̀lú ọgbọ́n agbára. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Mi ò ṣerú mọ́ èyí tí mo ṣerú tó. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀.
ẹni tó bá fẹ́ gba ìtúsílẹ̀ ní dúró sójú kan. Inú oko ẹ̀rọ máa áyàn gágá ni, èèyàn ò ní free. Ibi tó bá ní kéèyàn rìn sí èèyàn máa rìn sí, but téèyàn bá ní freedom, kò síbi tí ò lè rìn sí, kò sígbà tí ò lè rìn, kò sígbà tí ò lè jẹun, kò sígbà tí ò lè sùn. Téèyàn bá ní freedom, kí ni freedom ní Yorùbá? Òmìnira. Téèyàn bá gba ìtúsílẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà ilé ẹ̀kan sí ká fara ẹni dúró sójú kan. Olúwa tú mi sílẹ̀ pẹ̀lú ọwọ́ agbára. Olúwa mi ò ṣẹ́yún mọ́, ìta mú mi sí nínú oko ẹrú tó gẹ́ o. Olúwa pẹ̀lú ọwọ́ agbára rẹ̀, ó yá sí àní tú mi sílẹ̀ sọ́ọ̀dẹ̀ àdúrà. Olúwa Jésù, bàbá mi ò, Olúwa mi ò ṣẹ́yún mọ́, ìta mú mi sí nínú oko ẹrú tó gẹ́. Bàbá mi ò, ó yá sí àní tú mi sílẹ̀ pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Olúwa tú mi sílẹ̀, 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 Olúwa tú mi sílẹ̀
Oníkálukú wa ló mọ ibi inú ìgbèkùn tó wà. Ẹlòmíì inú ìgbèkùn àìlówó lọ́wọ́ ló wà wá. Ẹlòmíì inú ìgbèkùn àìríṣẹ́ṣe. Ẹlòmíì inú ìgbèkùn àìsàn ló wà. Ẹ̀wọ̀n máa là fọ́nà láti ìsìn ìgbà kẹta lábẹ́ ìgbà àjọ àjọpọ̀ tèmi. Olúwa nínú ìgbèkùn tí mo wà, mo gba ìtúsílẹ̀ nínú rẹ̀. Tó bá jẹ́ pé àìsàn ni, ẹ̀wọ̀n máa sọ fọ́nà nínú ìgbèkùn àìsàn tí mo wà. Olúwa mo gba ìtúsílẹ̀ mi. Tó bá jẹ́ ìgbèkùn àìlówó lọ́wọ́ ni àìríṣẹ́ṣe àìrọ́kàn ní ẹ̀wọ̀n máa là á. Olúwa mo gba ìtúsílẹ̀ mi lónìí ẹ sọ ọ́ di àgbà. Olúwa bàbá mi ò. Olúwa nínú ìgbèkùn àìsàn mo gba ìtúsílẹ̀ mi. Mo gba ìtúsílẹ̀ mi. Nínú ìgbèkùn àìsàn bàbá mi ò. Mo gba ìtúsílẹ̀ mi. Mo gba ìtúsílẹ̀ mi. Olúwa
ṣá àbẹ́yìn nìkan lè rò pé ẹ fẹ́ kájọ ẹni gbà tẹ bá ṣe ń gbà ẹ má gbàgbé àwọn ọmọ yín o ẹ máa gbà fáwọn ọmọ yẹn máa dárúkọ wọn nínú ìgbèkùn tí lágbájá wà Olúwa máa tú sílẹ̀ àjọ àkejì tá a fẹ́ lọ gbà ó lè jó òun la máa gbà tá a máa fi parí Olúwa nínú ọdún yìí bó ti wù kí ọ̀tá ṣe tó mo bọ́ lọ́wọ́ ogun òdu ìjà mi mo gba ìtúsílẹ̀ tí mo gbà léèmí mo gbà á ní mo gbà á kò sí bọ́ọ̀tà ṣe lè ṣe mo gba ìtúsílẹ̀ mi ò ní bọ́ sí ogun mọ́. ẹni tó bá gba òmìnira tó bẹ́ẹ̀ ni wípé tá a bá gba òmìnira àwọn àgbà ní tòótọ́ ni òkè òmìnira tí mo gbà léèmí mo gbà á kọ́ ni òmìnira àgbà kọ́ ni mi ò ní bọ́ sí ogun mọ́ ẹ̀ṣọ́ ìgbàdúrà. àdúrà tèmi máa ń gbà pẹ̀sọ́nálì lélẹ̀ bó ti wù kí ọ̀tá ṣe tó má jẹ́ kí ọ̀tá oríṣẹ́ ṣe lórí ọ̀rọ̀ ayé torí tí Ọlọ́run gbà tí Jóòbù Ọlọ́run fúnra rẹ̀ ló fi èṣù lé lọ́wọ́ ló fi léṣù lọ́wọ́ Ọlọ́run fúnra Ọlọ́run ní ọmọ ńlá ẹ̀ ó lè fi Jóòbù fúnra rẹ̀ ló lọ bá èṣù tó sọ fún kò rí Jóòbù orí bó ṣe ń ṣe ọmọ mi tòótọ́ orí bó ṣe ń rìn èṣù tẹ̀ sọ pé ṣé tí mo kàn fi sílẹ̀ fún mi jẹ́ kí n tọ́ ọ wò Ọlọ́run lè fi sílẹ̀ ó lè fi àyè gba èṣù láti fi ṣe lórí ayé Olúwa bó ti wù kí ọ̀tá ṣe tó ń tọ́jú yìí má jẹ́ kí ọ̀tá oríṣẹ́ ṣe lórí ayé mi sọ́ọ̀tì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo ra mọ́tò, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo lóyún, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo bímọ láyọ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn ọmọ mi ń ṣe eré. Nígbà tí àwọn ọmọ ìjọba gbà àtúnṣe, òun ni mo mọ ohun tó máa ń ṣe. Olúwa nínú ọdún yìí fún mi ní ẹ̀rí gbàǹkọ̀bì èyí tó máa ń fi àgbáyé. Ìdílé lórí ìkòlẹ́ni tó kọ́lé rí. Ìdílé lórí ìkòlẹ́ni tó ra mọ́tò. Àmọ́ bí ọ̀la ara mọ́tò yìí kí lẹ́ni ẹ wá jẹ́? Ó di ẹni àkọ́kọ́. Ẹ̀mí ẹ̀ máa làdúgbò dídí ẹ̀. Àwọn aláàtà àwọn ẹbí àwọn ti máa sọ
kiri àbẹ́ẹ̀rí lágbájá ni àbẹ́ẹ̀rí mọ́tò lọ́la ẹ̀rí tó ẹgbẹ́ ìyọ̀wò fún ayé ẹ̀ máa sọ ẹ̀rí tó máa dára àgbáyé já tẹ́lẹ̀ wá sọ tójú arí títí agbọ́ olúwa fún mi ní ẹ̀rí kan ọ̀dùn èyí tó máa dá àgbáyé já olúwa ẹ fi fún mi ẹ tọ́ olúwa bàbá mi ò olúwa nígbà tí mo gba òmìnira mọ́ tí àjọ náà mi ti gbà àtúnṣe olúwa fún mi ní ẹ̀rí o ẹ̀rí tó máa dá àgbáyé já olúwa fi fún mi ẹ̀rí tó tú arí tí ṣe ń bọ́ lẹ́yìn àlòkà olúwa fún mi olúwa fún mi olúwa fún mi ní ẹ̀rí olúwa fún mi ní ẹ̀rí má jẹ́ kí n ṣe ìfimọ́sípàdé ìbásí ní ìgbà tí ìpàdé ìbáwá sí ìdánidúró olúwa jẹ́ kí n máa mú ẹ̀rí lóríṣiríṣi wá ní ìfẹ́ sí ẹ̀rí lásán o ẹ̀rí tó máa la àgbáyé já ẹ̀rí gbàǹdọ̀dù olúwa ṣe fún mi bàbá mi fi fún mi olúwa 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 fi fún mi jésù olúwa wa orúkọ jésù ṣé bá ṣe lè ṣàmìyàn tó náà nìyẹn orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ torí fún o tún mú wa ní ọjọ́ kẹta ìpàdé yìí Tuesday kẹta ìpàdé àyànmọ́ mi gbọ́dọ̀ gba àtúnṣe olúwa jẹ́ pé adúpẹ́ torí kó jẹ́ kójú wa pé o ò jẹ́ kí wọ́n ṣe ìpàdé tòní lẹ́yìn wa o ò jẹ́ kí wọ́n mú ìròyìn ibi wá bá ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ yìí olúwa ẹ ṣé ẹgbọ́ ọpẹ́ wa olúwa dúpẹ́ torí pé máa ń gbọ́ àdúrà wa olúwa dúpẹ́ torí pé àdúrà tòní ẹ̀ nìkan tí ìkún sí olúwa ẹ ṣeun ẹgbọ́ ọpẹ́ wa olúwa á gba òmìnira nínú ìgbèkè kígbèkè tí a wà olúwa lónìí a gba òmìnira tiwa olúwa àwa béèrè fún ẹ̀rí gbàǹkọ̀gbè èyí tó máa la àgbáyé já olúwa ẹ fi fún ẹnìkọ̀ọ̀kan wa olúwa ẹ fi fún ẹnìkọ̀ọ̀kan wa nígbà tá a bá máa parí ìsìn tòní ẹ má jẹ́ ká lọ lásán ẹ jẹ́ ká rí yín ẹ sọ̀kalẹ̀ sáàárín wọn ju tí àtẹ̀yìnwá lọ ẹ ṣe bí ọba jésù olúwa wa àmín 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 hallelujah. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ ká ṣe ojú wa ká máa jọwọ́ wa sí ọ̀rọ̀ ọba tó mú wa wà láyé mú wa wà láyé ẹ̀já ní síwèé ẹ̀já sílẹ̀tẹ̀ olùmọ̀ṣẹ́ olú ẹ̀jọ́ ọpẹ́ wa bí a ṣe olú ẹ̀ máa bá wa lọ. Ẹ ṣé o Ọlọ́run wa ẹ ṣé o ẹ ṣé o Ọlọ́run wa ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ lógo yẹ fún o àdúpẹ́.
sí ìjókòó. A fẹ́ yin Ọlọ́run ní gbogbo ọ̀nà láàrin ìṣẹ́jú kan sí i. Ọba tó jókòó lórí òkìkí ayé, ọkàn mi gbé ọjà òun. Ó ní ọmọ òkúkú ayé ní àjòrò rárá. Ọkàn mi gbé ọjà òun. Ó ní àjòrò ọ̀gá ògbó náà ajá o. Ó ti dágbòkò ọlọ́run gbogbo náà fún mi. Ẹkún pé náà kíkan. Èpè ní ìrere. Ojú jáde jáde. Èsì gbogbo ẹ̀yà. Ọdún dé ọdún ìyá sílẹ̀ sílẹ̀. Padà ẹ̀ṣẹ̀ padà. Ajá ní gbogbo ọlọ́run ògbó náà máa jẹ́. Ajá ní gbogbo bàbá ògbó náà máa gbà o. Ó ti dá gbogbo ọlọ́run ní gbogbo náà fún mi. Ajá ní gbogbo bàbá ògbó náà máa gbà. Ajá wa gbogbo. Ó ti dá gbogbo ọlọ́run gbogbo náà. Nígbò adániwáyé o, àkókò ti tó, ó yá ṣe àtúnṣe àyànmọ́ mi. Adániwáyé, àkókò ti tó. Képe adániwáyé, òun nìkan ló lè ṣe é. Máa sọ fún adániwáyé o, ó yá ṣe àtúnṣe àyànmọ́ mi. Àkókò ti tó. Adániwáyé, ṣe àtúnṣe àyànmọ́ mi. Ó yá máa ṣe é. Àwọn sọ̀rọ̀ adániwáyé, ṣe àtúnṣe ayé àwọn ọmọ mi. Ó yá ṣe àtúnṣe ayé àwọn ọmọdé kan tó ẹ̀kọ́ mi. Níbo ló mú ti ń jà rẹ̀? Jésù Kristi Olúwa wa. A tún máa rán adániwáyé létí ni. Ẹ jẹ́ ká tún porúkọ Jésù lẹ́ẹ̀kan. Gbogbo ènìyàn faraya nínú àdúrà yìí. Ẹ pé Jésù lẹ́ẹ̀kan. Ẹ ní adániwáyé o. Ẹ sọ̀rọ̀ adániwáyé o. Àkókò ti tó. Ṣé àtúnṣe àyànmọ́ mi tọmọtọmọ? Ó yẹ gbàdúrà. Adániwáyé o. Àkókò ti tó. Ó yẹ ṣe àtúnṣe àyànmọ́ mi tọmọtọmọ mi. Ó yẹ ṣe àtúnṣe wa. Níbo ló kú ti ń jà? Níbo ló ti wà? Àwọn ti jẹ́ ní àtiwọ́ nígbà. Ẹ ṣe àtúnṣe àyànmọ́ mi láti ṣàtúnṣe rẹ̀. Ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀. Adániwáyé o. Ó yẹ ṣe àtúnṣe ayé mi. Ṣe àtúnṣe ayé àwọn ọmọ mi. Ibi gbogbo tí ogun farapamọ́ sí tó ti ń jẹ mí níyà. Ibi gbogbo tí àìsàn farapamọ́ sí. Ó yẹ ṣe àtúnṣe rẹ̀. Ẹ sọ fún Ọlọ́run, níbo lógun farapamọ́ sí nínú ayé mi? Níbo ló farapamọ́ sí nínú ayé àwọn ọmọ mi tó ti ń jẹ mí níyà? Adániwáyé o. Ó yẹ ṣe àtúnṣe rẹ̀. Gbọ́ Jésù Olúwa wa. Ọlọ́run má jẹ̀mú tó ní gbogbo agbára. A mọ̀ pé kò sóhun tó lè ṣe. Àwa ń ké porúkọ rẹ fún Tuesday méje àbọ̀ sáàrin wa. A sì mọ̀ dájú pé lónìí a máa gbádùn Jésù nínú ayé wọn. Bí Olúwa sì ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè. Gbogbo ìgbà tí a bá ti ń pè yín tẹ́ ń jẹ́ wa, agbára yín ò ní dínkù. Ẹ̀mí mọ́ yóò máa mú yín pọ̀ sí. Ẹ jẹ́ ká jókòó. Mo bá wa sọ̀rọ̀ níjẹ̀jọ́ lórí ohun méje pàtàkì tí a gbọ́dọ̀ ṣe kí àyànmọ́ wa tó gba àtúnṣe. Mo sọ mẹ́ta fún wa. Mo nílò ní màsáré fún wa ní mẹ́rin kí onísọjí wa tó bọ́ sórí pẹpẹ. Àkọ́kọ́ mo sọ pé a gbọ́dọ̀ jẹ́ aládùúrà. Mo ní ẹ̀kejì, a gbọ́dọ̀ jẹ́ ọlọ́pẹ́. Ìkẹta, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń san ìdá mẹ́wàá. Ó jẹ́ ìkẹrin rẹ̀ lónìí jẹ́ olùfọkànsìn tòótọ́. Jẹ́ ẹni tó ń fi ọkàn sí ní tòótọ́. Má jẹ́ kí iyèméjì máa wà lọ́dọ̀ rẹ̀. Bíbélì sọ fún wa, ó ní ènìyàn oníyèméjì kò ní rí ohunkóhun gbà ní ọwọ́ Ọlọ́run. Ó ní ṣe ló dàbí ìgbì omi tí afẹ́fẹ́ ń bì sọ́hùn tó tún ń bì sí yìí.
torí náà ẹ jẹ́ olùfọkànsìn tòótọ́. Gbogbo àwọn atájọ́ wá sórí òkè yìí wá gbàdúrà ní gbogbo ọjọ́ Tuesday, ẹ jẹ́ ká jẹ́ olùfọkànsìn tòótọ́. Ẹ̀yin tẹ́ wà lórí òun ni pé a gbọ́dọ̀ jẹ́ olùkà ọ̀rọ̀ Ọlọ́run déédéé, a gbọ́dọ̀ máa jíròrò nínú Bíbélì, a gbọ́dọ̀ jẹ́ ká jẹ́ ọ̀tá Bíbélì, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ó máa fi wálé ipa àlàáfíà. Tá a bá rí ohun kan tá à ń là kọjá, tá a bá ti pe ọ̀rọ̀ Ọlọ́run yẹn kíákíá, ó máa ṣe àtúnṣe ibẹ̀ fún wa. Tí ó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, a gbọ́dọ̀ máa gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, jẹ́ ẹni tó ń farabalẹ̀ gbọ́ ohùn Olúwa, jẹ́ ẹni tó ń tẹ̀lé ìlànà ohun tí Ọlọ́run bá ní kó ṣe, má yà sọ́tún tàbí má yà sósì. Bíbélì sọ nínú ìwé Deuteronomy chapter 28, mo fẹ́ kẹ́ nìkan bá mi ṣí Bíbélì rẹ̀ síbẹ̀, àtọ́ka sí ìgbọràn nìyẹn. Èèyàn tó bá yóò sì ṣe, ẹ fún wọn ní microphone tí wọ́n fi kàn án, yóò sì ṣe ẹsẹ̀ keje rẹ̀ verse 7. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ. Ó ní Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni tí a ṣẹ́gun rẹ̀ níwájú wọn. Ìyẹn ni pé gbogbo ẹni tó bá dìde sí wa, fún ẹni tó bá gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, gbogbo ẹni tó bá nawọ́ ibi sí wa, ẹni tó bá sọ pé báwo la ṣe fẹ́ gbé gbà, ẹni tó bá lò fẹ́ nawọ́ ibi sí ọmọ wa, ẹni bá lò fẹ́ kó ọmọ máa dààmú wa, ẹni bá lò fẹ́ kó ogun jẹ ayé wa, Olúwa ní Ọlọ́run yóò máa dìde tí a fi ní ẹ̀rí lẹ́yìn Tuesday méje yìí lórúkọ Jésù. Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Àwọn ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká dìde dúró. Lábẹ́ bá ti dìde dúró, ẹ jẹ́ ká ṣètò ìdá mẹ́wàá wa. Bí Olúwa ti ń bẹ, Ọlọ́run ìpè májẹ̀mú yóò máa hàn àánú sórí iṣẹ́ wa. Ẹ jẹ́ ká ṣètò ìdá mẹ́wàá. Sọ́dà mẹ́wàá, sọ́dà mi orí kẹsàn-án, ẹsẹ̀ kẹsàn-án lé ní kejìlá. Nínú ìdá mẹ́wàá tá a san lẹ́nìí, ọ̀pọ̀lọpọ̀ àmì pọ̀ àgúnwọ́ sílẹ̀. Praise the Lord. Hallelujah. Ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Olúwa, mo ti jẹ́ olótìtọ́ níwájú rẹ̀. Ṣé àtúnṣe àyànmọ́ mi? Ẹ gbàdúrà. Ẹ̀mí mímọ́ o, Olúwa, mo ti jẹ́ olótìtọ́ níwájú rẹ̀. Ó yá ṣe àtúnṣe àyànmọ́, ẹ gbàdúrà. Olúwa, ṣe àtúnṣe àyànmọ́ mi. Mo ti jẹ́ olótìtọ́ níwájú rẹ̀. Jésù Olúwa wa. Gbàdúrà yìí, ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Aṣọ ẹrú tá a tọ́jú di ayé mi, ẹ máa pariwo lànà bìnà lànà bìnà, ẹ sọ̀rọ̀ dúró. Bàbá mi o, aṣọ ẹrú tá a tọ́jú di ayé mi, ó yá lànà bìnà lànà iná bọ̀ ẹ sọ̀rọ̀. No!
pàṣẹ mo sọ tẹ́lẹ̀ ìrìn àjò ogun tí wọ́n lè ṣamáìrìn ní ìdílé tẹ́ ti jáde ní ìran tẹ́ ti jáde tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ sí ní rìn Olúwa dá padà. Ẹ jẹ́ kí wọ́n máa gbàdúrà yìí ogun tí ìyá mi jábù mo ti tó ìgbà ogun tí ìyá mi jábù tí bàbá mi jábù tí mo ti jẹ́ nígbà ẹ bá pariwo iná gbé kúrò lórí iná gbé kúrò ẹ jẹ́ gbàdúrà mi mẹ́tọ́ ní àdúrà yìí o ogun tí bàbá mi jábù tí ìyá mi jábù tí mo ti jẹ́ nígbà iná tí ìyá mi jábù tí mo ti jẹ́ nígbà iná gbé kúrò lórí iná gbé kúrò 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 iná gbé gbàdúrà yìí o a máa tó ààrẹ bàbá rẹ̀ bá gbàgbà ilé Olúwa ẹ̀mí ogun ilé wa ẹ̀mí ogun ilé wa tó wọ ọmọ ayé mi lóṣù mo fi lọ́wọ́ jáde jáde ẹ̀ka lọ́dún jáde. Gbàdúrà lẹ́nu ẹ̀mí Olúwa bẹ̀ni mandakatari amúndégbòkèbà ẹjọ́ ẹ̀yìn rẹ̀ yẹ́kọ́wọ́ kó kọ́ wọ́n báyìí yẹ́kọ́wọ́ kọ́ wọ́n mandakatari Olúwa yẹ́wọ́ fún ọ̀nà ẹ máa pariwo iná Ọlọ́run iná Ọlọ́run iná Ọlọ́run wọ́n ti bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù ayé bọ́ọ̀lù ẹ̀yọ́ pẹ̀lú
Aláìpadà sẹ́yìn. Ìtí mò ń lá. Ṣé bá ń bá rẹ̀ bá ẹ gbọ́ ọdún ìfún máa dàgbé ẹ̀ tí ìlú ọgbọ̀n rí. Orúkọ Jésù. Ọwọ́ owó ń dá ilé ìpadà sẹ́yìn. Ọwọ́ owó ń dá ilé ìpadà sẹ́yìn. Àṣẹ mo sọ tẹ́lẹ̀ gbogbo ogun tó pọ̀ lára yín tó ń dá ayé padà sẹ́yìn tó ń rọ́ lọ́dún òpèsè lóṣù bóyá kí ló gbé tẹ̀lé. Mo bá ní àṣẹ bí olúwa ti bẹ tẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹgbẹ́ mi tó rí mo sí ilẹ̀ tó ṣubú ẹ̀yà. Ẹnikẹ́ni tó ń payẹ́ rẹ̀ lọ́wọ́ tó tó wà tó payẹ́ rẹ̀ sí bí olúwa ti bẹ tẹ̀ tó ṣubú. Ó ọdún yìí a ó sì sáré. Ó dá padà sẹ́yìn. A ó sì sáré. Ẹ ké hallelujah. Bíbélì wá sí ìwé John chapter 5 ló wá lórí amadu àdúrà o ìpàdé wa yìí láì lè sọ fún mi ayé ló ó gbọ́dọ̀ bá ẹgbọ́ arákùnrin kan wà fún ọdún méjìdínlọ́gbọ̀n ó wà ní ojú kan ẹbí rẹ̀ fi sílẹ̀ aya rẹ̀ fi sílẹ̀ àwọn ọmọ rẹ̀ fi sílẹ̀ ọ̀rẹ́ kan sílẹ̀ nítorí pé àyọ̀ ọmọ rẹ̀ ò ní ìtumọ̀ mọ́. Bọ̀ kí olú ọ̀rá dé kó sọ̀rọ̀ káwọn afẹ́ wọ́n kọ́ntínú lọ́wọ́ pé ilé tó bá ń dá nínú àgbẹ̀ ìkọ́lẹ̀. Arákùnrin tí mo sọ̀rọ̀ yìí ó wà ní ojú kan fún 28 years. Ẹgbọ́n ẹbí ti kọ́ ẹgbẹ́ tó wà lójú kan pàdé fẹ́ ṣe rere. Báwo ló fẹ́ tọ̀? Báwo ló fẹ́ lọ síwájú? Báwo ni ó ṣe fẹ́ kọ́lé? Báwo ló ṣe fẹ́ ra ọkọ̀? Ọ̀rẹ́ sá fún, ẹbí sá fún, kò sẹ́ tó máa rọ̀ lọ́wọ́. Ayé mi dákú. Ó yẹ tẹ̀síwájú. Létí ìkojì àgùntàn tí à ń pè ní Bẹ́tísídà. Àwọn abirùn bẹ́ẹ̀ni àwọn afọ́jú arọ àti àwọn gbígbẹ wọ́n sì ń dúró de ríru omi. Ọ́n tó lè kí ni o? Ríru omi nítorí áńgẹ́lì a máa
dígbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi. A máa rú omi. Lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà ẹnikẹ́ni tí ó bá kó wọnú omi náà á di alára dídá. Ó pẹ́ lónìí ojú kan táyé rẹ̀ wà ó ti pẹ́ ju bí àpò yìí. Ogun rẹ̀ máa sáré. Ẹ gbọ́ àǹtí tó bá rí àmì mẹ́ta iṣẹ́ rẹ̀ máa sáré lọ́dún. Ma ẹ sọ ní ìlú kẹwàá kúrò àbí mo mọ̀ ní àbẹ̀wọ̀n mi ṣe mọ̀ mí à mo tó lọ́wọ́ fún mi ẹ sọ náà lórí kẹwàá kúrò àdúrà ọgọ̀ ẹ máa kéré àdúrà ẹ̀rú máa bá ẹ̀yìn lọ olùkóṣọ́ àbí wọn tó bá ti gbọ́rọ̀ ẹ wá kàbí ọlẹ́ kan àbí 028 àbí tó wá lè nílò wọ́n ti ṣe wọ́n mi fọ́ adé àpá lè ṣe àbùkù tó pọ̀ dáadáa lọ́sọ̀. Abìnrin náà dá lóhùn pé ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú. Jésù ló fẹ́ bẹ̀rẹ̀ yẹn o ẹ tó fẹ́ ṣàánú o yóò lọ láti ọjọ́ yìí o tún wá rí ẹnìkan tó fẹ́ ṣàánú ẹ̀ ó tún ní ọ̀gbẹ́ni ó tún wá ọ̀gbẹ́ni mo sọ ní orúkọ Olúwa ẹ tó máa ràn wá lọ́wọ́ àìsọ̀rọ̀ lọ́wọ́. Ó lé wákà ò ní bàjẹ́. Láti tẹríba àti ṣe báyìí. Ilé àtàkà sọ̀rọ̀ jẹ́jẹ́ àti sọ̀rọ̀ làwùlàwù ní ọ̀rọ̀ sọ. Kí ló fẹ́ ṣe fún mi? Ẹgbẹ́ àti ikọ̀ ayé wà o. Ayé wà. Ṣùgbọ́n agbára kan wà lójú ayé lọ. Lọ́nà àgbọ̀n Jésù. Ṣùgbọ́n ilé ẹ̀tẹ̀ jẹ́jẹ́. Ohun tó lù ò bá máa lọ jẹ́ Jésù ní kò búyàn, má búyàn. Jésù ní kò lẹ́nu, má lẹ́nu. Pàlù rẹ̀ wọ́n, ọlọ́run sọ ní òwe, ó ní ẹtú bá pa ẹ̀jẹ̀ nínú ó pẹ̀ ẹ̀fẹ̀ rẹ̀ wọ́n. Ẹtú bá pa ẹni tó pẹ̀jẹ̀ nínú ó pẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀. Ló wá ṣe lọ, Christian, wọ́n tó so wọ́n àti orí kan bú ẹ̀jẹ̀. Ẹ tẹ̀síwájú. Ọ̀gbẹ́ni, èmi kò ní ẹni tí ò bá gbé mi sínú adágún. Jésù ò tún bèrè sórí bẹ̀rẹ̀ sí ká sórí. Wọ́n yọ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣé o fẹ́ ká mú ẹ lára dá? Ó bẹ̀rẹ̀ sí ká lọ́dún kan báyìí. Kíní kan àlọ́ òun ṣe. Question ṣé o fẹ́ ká mú ẹ lára dá? Ìjẹ́ ẹ̀sọ́ kí o ọ̀rẹ́ ó ti á ọlọ́run lọ. Kọ́mí ìtọ́jú àárín. Wọ́n bó lọ́wọ́ ti fẹ́ ṣe o. Ibi àyè ńlá tẹ̀mí ọlọ́run lọ sí. Nígbà tí a bá rú omi náà, bí èyí bá ti ń bọ̀ wá, ẹlòmí à ń sọ̀kalẹ̀ síbẹ̀. Òkú tó dàpọ̀ àyẹ̀wò ti ṣàyẹ̀wò ọ̀lọ́gbẹ́. Àyẹ̀wò kò tẹ̀ jáde ọmọ kó tó ti débẹ̀ nílò ẹnikẹ́ni tó ti rẹ̀ bí o ti rà rẹ̀. Lọ́gbọ́n! Ó mo sọ lọ́gbọ́n lórí àyẹ̀wò rẹ̀ ó ti dé. Mo sọ àyẹ̀wò rẹ̀ fún ọjọ́ bí Olúwa ní bẹ́ẹ̀ rẹ̀ òkò rẹ̀ tó dákòrò àyọ̀mọ́ rẹ̀ tó dákòrò láti lọ tó lọ sí fò. Mo ní yóò máa fò. Mo ní yóò máa fò. Ọ̀pọ̀ lójú kan àyọ̀mọ́ tó ní kò já sí òkò mọ́ tí ò ní ìtumọ̀ mọ́. Ó wà ní adágún níbẹ̀. Ayé rẹ̀ ò lọ síwájú, kò lọ sí ọ̀tún, kò lọ sí ọ̀tún. Mo pa ní àṣẹ. Jésù tó ṣe é yóò ṣe jù ẹ̀ lọ́nà ayé rẹ̀. Ẹ gbọ́, nígbà tí ogun dé bá Jóòbù, tí ogun ogun ní lọ sílẹ̀, sẹ́yìn ọmọ rẹ̀ ta ṣálọ́gbẹ́, ọ̀rẹ́ kan wá wá, ọ̀rẹ́ mẹ́ta, wọ́n yẹ wá, ẹja lọ bá fún Jóòbù sọ, ẹja lọ bá sọ fún, mo sọ lọ́nù wọ̀nyí lọ sọ fún. Wọ́n ní bọ́ sọ fún. Ẹ gbọ́, ṣé o sọ pé àwọn kan wà lọ́wọ́ báyìí sọ fún ọlọ́dún wọn fẹ́ sọ fún. Wọ́n iṣẹ́ ní ọ̀rí kan wọ́n ń ṣe mọ̀
nípa iṣẹ́ ní òrìṣà wọ́n máa san fún wọn wọ́n máa bẹ̀ sọ fún. lọ́dún lórí ọkọ̀ ìjẹ́ sọ fún. àgàkàtàrí àwọn olùgbé ẹgbọ́n ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹ̀ tí ò sí fún aṣọ tí ò ní wọ́n bàtà lọ́dún ìṣúná ẹgbẹ́ ọkọ̀ ìdílé. síwájú àwọn ọlọ́wọ́ ti sálọ́gbẹ́ nínú òkùnkùn ló máa ń wà kó ń tọ̀ jáde àwọn ọlọ́wọ́ ti sálọ́gbẹ́ yóò máa ṣẹ̀rù ẹgbẹ́ ni àyànmọ́ tí ò bá ti ní ìtumọ̀ ẹgbọ́n wọn ò máa dá ní sọ́hùn àyànmọ́ tí ò bá ti ní ìtumọ̀ mọ́ òun ló padà sẹ́yìn àyànmọ́ òun ọ̀hún mẹ́ta tó lè gbàgbọ́ ìjàmbá ẹ orúkọ Jésù Olúwa ayé ti ṣá àgbo mi lọ́gbẹ́ ayé ti ṣá àyànmọ́ mi lọ́gbẹ́ Jésù owó mi sọ wọ àyànmọ́ mi sọ ẹ sọ ní ọdún. Olúwa má jẹ̀wé ilé wa. Má jẹ̀wé ilé wa. Tó sọ ìyàwó mi sí lọ́kùnkùn ayé ayé. Bọ́dà nù. Ẹ sáré dúró. Má jẹ̀wé ilé wa.
mi kọ́ gbà Olúwa ilé oko láti jí lọ́dún ayé mi táwọn èèyàn bá pàtì mọ́tò síbẹ̀ ó mi kò fojú ẹgbàgbọ́ Olúwa ilé oko láti jí lọ́dún ayé mi nígbà àdúrà ó yẹ ẹgbẹ̀rẹ̀ ṣé ti yọ̀ǹda ẹ̀ ṣé yọ̀ǹda ẹ̀ fún wọn ayọ̀ǹda rẹ̀ ìpọ̀ Jésù Olúwa á mẹ́rin lọ wọ́n tẹ́ lọ sí ilé ọkọ̀ wọ́n tẹ́ lọ sí ìrọ̀ tèmi náà ilé ọdún wọ́n tẹ́ sí ìgbàlọ́ ọdún ayé rẹ̀ ó yá lọ gba padà fún ilé ẹ̀kọ́ lè rọ sọ̀rọ̀ náà ló sì ṣiṣẹ́ pàṣẹ yóò sì dúró ṣíṣú mo sọ tẹ́lẹ̀ mo pàṣẹ olówó láti kí lọ́nà ayé mi àti ìrẹ́ mo wí ní orúkọ Olúwa gbogbo rẹ̀ láti fọ́ ní ajá o ìdájọ́ ilé tó ti gbé tẹ́lẹ̀ ìdájọ́ ilé ìrọ̀ rẹ̀ mo bá ní àṣẹ Olúwa dábàá. Àgbàgbà tí ọ̀rọ̀ jẹ́ ikú, mo bá ní àṣìwá àbúlódé. Wá àbúlódé. Ó gbọ́ ọ̀tá rẹ̀ fẹ́, ọ̀tá rẹ̀ pọ̀. Lónìí lọ sí ọdún ètò bá bẹ̀rẹ̀ ṣẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí irú ẹ̀ka ṣùgbọ́n èmi tó lónìí. Gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ní àgọ́ rẹ̀. Owó ọjọ́ àti ṣe sínú àgọ́ rẹ̀. Ìdó ti dàṣẹ́ sílẹ̀. Lónìí àwọn ọlọ́kọ́ fi lé. Àṣẹ ni mo pa ọ Olúwa sọ ní má ṣe bẹ̀rẹ̀ tó lè pa àgbọn tó lè pa ẹ̀ mo sọ tẹ́lẹ̀ ẹ̀dẹ́ ènìyàn tó ti pinnu pé tó bá di ìdájọ́ mo tún sọ lẹ́ẹ̀kan sí lọ́ọ̀dì wọ́n lẹ̀ òkújú ọ̀dìyẹ ẹ gbọ́ àṣẹ ni mo pa mo sọ tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá bí oníṣẹ́ ìrọ̀ṣẹ́ gbọ́dọ̀ wọn fẹ́ sáré nítorí ẹ gbọ́ kẹ́yẹ bọ́dọ̀ wọn bá sọ̀rọ̀ mo sọ tẹ́lẹ̀ ẹni lọ́dún ní ṣẹlẹ̀ ṣẹ́ yìí lọ́dún pẹ́ sọ́dọ̀ ní ìbàdí mi mo sọ lọ́dún olúwa náà pè sọ́dọ̀ ẹ̀tọ́ rẹ̀ mo ká ọ̀rọ̀ òbẹ̀rẹ̀ nínú náà ṣe ẹ̀yìn dẹ̀ olúwa lọ́dún báyọ̀ bá náwó ọlọ́dún náà náwó bá bá ṣe ẹgbẹ́ mi náà ṣe bá bá dára báyà ẹgbẹ́ mi náà dára báyà ẹ̀kọ́ ni ẹ̀kọ́. ẹjẹ́ sọ fọ́lọ́run nípa tí wọ́n agbára wọn ò gbọ́dọ̀ yìí ọ̀tún agbára Olúwa mú yòǹda rẹ̀ bí wọ́n ti bomi ni wọ́n nínú ọ̀rọ̀ àti ìdè ayé ọ̀fọ̀hùn níbi gíga àṣẹ́gun kò yí padà ẹ lọ sọ̀rọ̀ lókè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù praise the Lord ẹ má jẹ́ ká gbàgbé bí a ti ṣe máa ń nawọ́
ìránṣẹ́ Ọlọ́run fún iṣẹ́ tí wọ́n ṣe láàrin wa. Ẹ má jẹ́ ká gbàgbé láti nawọ́ sí wọn. Ẹ mú offering tó jọjú, ẹ lọ bless sí wọn. Lórúkọ Jésù Olúwa ní fi wá sílẹ̀. Ṣé rí nǹkan tí máa ń sọ nínú ìjọ yìí nìyẹn? Ẹ wo àwọn ìwé wa wọ́n ṣe ń gbàdúrà. Wọ́n ṣe ní kí wọ́n gba ìjà. Nípa yín o, gbogbo àwọn tó ń wojú Olúwa fún ohun rere, Ọlọ́run kó dá yín lóhùn. Ọlẹ́ tèmi àti yín wá kó bá lò fún ògo rẹ̀. Kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Come and join me, sing hallelujah. Jehovah Jireh has done me well. Come and join me. Come and join me, sing hallelujah. Hallelujah. Jehovah Jireh has done me well. Come and join me, oh. Come and join me, sing hallelujah. Hallelujah. Jehovah Jireh has done me well. Ó ti ṣeun fún mi, oh. Ó ti ṣeun fún mi. Ó ti ṣeun fún mi. Ẹ̀mí mímọ́ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Ẹ jẹ́ ká jókòó ká gbọ́ ìfihàn ká tó ṣe orí òfin. A kí àwọn ọmọ Ọlọ́run wípé a kú àdúrà. Pàápàá yín tí ẹ tún darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́. Bí Kristi bá fọ bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ òní ní ayé. A kí bàbá wa nínú Olúwa, ipò àti ìránṣẹ́ Ọlọ́run, Reverend Joseph. God will bless you, sir. Torí pé a bímọ ní ọ̀sẹ̀ tó kọjá, a bí ọmọ obìnrin. Praise the Lord. Bàbá ti kúrò nínú ìpàdé lónìí, à ń lọ sílé ọlọ́mọ ní Ṣàngó. Lórúkọ Jésù Olúwa ò ní fi wá sílẹ̀. Ọmọ yẹn àgbéyè ló máa jẹ́ nínú ikú ò ní pamọ́ wa lọ́wọ́. Lórúkọ Jésù, àánú Ọlọ́run yóò máa pọ̀ lórí gbogbo wa. Gbogbo àwọn aboyún wa tó kù náà wọ́n á sọ̀ láyọ̀ àtàlàáfíà. A máa gbóhùn yà, a máa gbọ́ tọmọ lórúkọ Jésù. Ìsìn yìí tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. My destiny must change. 7 prophetic Tuesday. Mélòó ló máa dà ní Tuesday tó ń bọ̀? Ó máa di mẹ́rin. Má mi ṣe ẹ̀wù lórúkọ Jésù. Nígbà tí ire bá dé, ó ní wà nífẹ̀ẹ́ ṣàlàyé. Ó ní sọnù síwájú ògo. Ẹ tó ṣe darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Àwọn ẹbí tó máa jẹ́ alága fún àjọ̀dún wa lọ́dún yìí, wọ́n jẹ́ ìdílé Ṣóbáyọ̀. Gbogbo ìdílé Ṣóbáyọ̀ tó bá wà ní kí wọ́n dìde. Gbogbo ìdílé Ṣóbáyọ̀ family. Ṣóbáyọ̀ family, God bless you. Gbogbo yín pátápátá àtàwọn tó kù ẹ máa kó wọn wá ní ọjọ́ àjọ̀dún wa. Àjọ̀dún wa tẹ̀síwájú ó di ní oṣù kẹsàn-án ká tó ṣe. Nítorí àwọn bàbá wa nínú Olúwa wọ́n sọ fún wa pé ó di oṣù kẹsàn-án, pé ọjọ́ tí Olúwa dá ní lórúkọ Jésù. Jésù wá pínre pọ̀ èmi àti ire wa òjò ní ti àpínlé. Ẹ jẹ́ ká sọ fún wọn, ká invite àwọn èèyàn wa dáadáa pé èmi náà fi ṣe alága àjọ̀dún ọdún yìí o, mo sì gbọ́dọ̀ wà níbẹ̀. Lórúkọ Jésù Olúwa ò ní fi wá sílẹ̀. A sún àjọ̀dún wa síwájú kúrò ní July sí September. Olúwa gbà fún wa, a máa rí àánú gbà. Gbogbo ènìyàn pátá tó bá fẹ́ rí ìránṣẹ́ Ọlọ́run á ti fi àyè sílẹ̀ ní gbogbo ọjọ́ Monday. Ìwọ tó bá dẹ̀ lè wá síbí láti wá rí wọn tó lóhun kan tó ń bà ẹ́ lẹ́rù tàbí tó ń yọ ẹ́ lẹ́nu, ṣáà ti pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08023435801 tàbí ká tún pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì 09077860404. A máa wà bí láti aago 8 ní ọjọ́ Monday títí di aago 12. Ẹ jẹ́ ká wá pàdé Jésù, ká mú àròdùn àti ọ̀rọ̀ kan wá ká gbé wá síwájú Jésù. Òun nìkan ló lè ṣe o, kò sẹ́nìkan tó lè gbà wá bí kò ṣe Jésù olùgbàlà. Ó sì ti wà ní kàlẹ́ndì ní gbogbo ọjọ́ Monday. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́. Àwọn tá a wà nílé òkèèrè, ẹ jẹ́ ká pè sórí WhatsApp number wa lórúkọ Jésù. Bí a bá ti ṣe ń sọ̀rọ̀ àṣẹ sáyé yín, Ọlọ́run májẹ̀mú yóò máa fìdí rẹ̀ múlẹ̀. Àtẹ̀mí àti yín àní pé Ọlọ́run lásán. Àwọn ọmọ ológo wa wọn ó ṣe rere, a ó la àgbáyé já. Jésù Olúwa wa.
ẹ má ẹ̀ká gbàgbé pa ń lọ sílé ọlọ́mọ aago 2 ni wọ́n pè ìwọ tó bá ìfẹ́ lọ sílé o lè lọ sílé máa fún yín ládírẹ́sì tàbá ti ṣetán ní Sango ní number 1 to 6 street níbẹ̀ láti ń lọ sọmọ lórúkọ ní ipa 9 ní Sango níbi kọ́nà ìyẹn ẹ jẹ́ ká tètè dé Olúwa ní fi wá sílẹ̀ wọ́n retí gbogbo àwọn ọmọ ìjọ Ọlọ́run o wọ́n ti ṣètò sílẹ̀ fún wa o ìyá ìjọ wa ẹ má pẹ̀dé o méjìlán gbogbo yín ni wọ́n ń retí o Olúwa ní fi wá sílẹ̀ a máa rí àánú gbà ẹ jẹ́ ká dìde dúró ká ṣe orí ọ̀fẹ́ àjùmọ̀ṣe orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìjápọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé àmín 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 ní orúkọ Jésù hallelujah méje fún àṣeyọrí iṣẹ́ ìránṣẹ́ tòní àmín ó sọ̀rọ̀ àmín sọ̀rọ̀.